ẹ̀yin tèmi àṣírí ti tú o. àṣé Lizzy ò ní ẹbí. Harejan Portable ó ti lọ wá ẹbí Lizzy kan o. arákùnrin náà òun lẹ́ ń wò ní ojú òpó mi yìí. ó mọ̀ ga o. àṣé bí Lizzy ṣe máa ń jáde tó máa ń bú ẹbí ẹlẹ́bí tó máa ń bú àwọn èèyàn pé tálákà ni wọ́n, wípé wọn ò ní nǹkan kan, tí pé wọn ò já mọ́ nǹkan kan, pòun lòún ga jù nínú ayé. ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán. arákùnrin èyí tí a mọ orúkọ rẹ̀ ní Lánre, èyí tó jẹ́ ẹbí Lizzy Anjorin, tí wọ́n jọ máa ń lọ káàkiri, tí àwọn ará industry tí wọ́n jọ mọ̀ wọ́n pọ̀, ó ti wá jáde o, ó ti wá sọ̀rọ̀. ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bí arákùnrin yìí ṣe sọ, ó níṣẹ́ àgbèrò ló ń ṣe, bẹ́ẹ̀ ni àwọn èèyàn mọ̀ ní ológogoro. eléyìí gbẹnu tán o. ẹ wò, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin náà sọ nínú fídíò yìí. ó gbẹnu tán. báwo lẹ fi dọkànra. bàbá mi ló tẹ̀lé ìyá ẹ̀. bàbá tiẹ̀ ni wọ́n bí lé ìyá Lizzy. ọmọ mélòó ni bàbá tiẹ̀ bí? èmi nìkan. ìwọ nìkan. ọmọ mélòó ni ìyá Lizzy yẹn bí? òun nìkan. Lizzy nìkan náà ni. ó dà, dáàdi tiẹ̀ yẹn ńkọ́? ó ti kú. ó ti kú. kí lorúkọ dáàdi ẹ̀? Ajíbọ́lá rẹ̀ mọ́. Ajíbọ́lá rẹ̀ mọ́. kí lorúkọ ìyá Lizzy? Sínátù ọmọ Ajíbọ́lá. Sínátù ọmọ Ajíbọ́lá. ọmọ aráyé fẹ́ gbọ́ náà rí wípé ìwọ tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà máa gbọ́ tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà pẹ̀lú Lizzy. ní sùúrù wípé tó fi lè wà nírú kọ̀ǹdíṣọ̀n yìí, torí Lizzy yẹn gangan òun ló mọ bí èèyàn ṣe lè wá obìnrin tó ti gbé ọmọ sálọ lọ́dọ̀ ọkùnrin kan látọdún 10 tó gbé sálọ ní o. ó mọ bí èèyàn ṣe lè lọ wá obìnrin yẹn wá pé kó máa wá dààmú ọkùnrin yẹn láti wá borúkọ ọkùnrin yẹn jẹ lẹ́ni tó gbọ́mọ sálọ. àṣérú ẹ̀ náà ní àbúrò tó jẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n kanra táwa gangan tún mọ̀ mọ́, tó jẹ́ wípé òun ló mú wọ̀lú kan kò kọ́ọ̀tì, òun ló mú wọ̀lú kan, ó dẹ̀ dọ́ǹpù ẹ̀ sílẹ̀ sílùú yẹn, kò dá sọ̀rọ̀ ẹ̀. àwọn tó lè máwọn ayé tó ń gbọ́ pé nìkan ti bímọ látọdún 10 tó gbé sálọ, ó yẹ káyé gbọ́ náà gbọ́ pé ọmọ tó ń tẹ̀lé Lizzy tá a mọ̀ tó sìn, òun náà ti dọ́ǹpù ẹ̀ lẹ̀ sílùú kan láti àìmọye ọdún, kóun náà ṣàlàyé ìdí tóun fi dọ́ǹpù ẹ̀ yẹn wọ́. àmọ́ àwọn èèyàn wá sọ fún mi wípé ó máa ń mọ ògógóró. kí ló fà tó lógógóró dé sínú ọ̀rọ̀ ẹ̀? ọ̀rọ̀ màkì mọ́ ọ̀rọ̀ ni kò sọ, àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. ó gbọ́ ìrònú. kódà iṣẹ́ kí ló ń ṣe nínú ìlú yìí? Agbero. ẹ ṣé Lizzy ò mọ̀ pé ìlú yìí ló wà ní? ó mọ̀ torí pé òun ló mú ẹ délẹ̀ yìí. ó dà, ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, ó ní nígbà tí màmá Lizzy tí wọ́n ń ṣàárẹ̀ kó tó di pé wọ́n kú, ó ní wà àti dáàdì ẹ̀ lẹ́jọ́ dúró tì wọ́n. ìwà àti dáàdì ẹ̀ lẹ́ dúró tì wọ́n. Lizzy sì mọ̀ pé wà àti bàbá àti ẹ̀ tó jábúrò ìyá òun lẹ́jọ́ dúró tì ìyá òun. She knows. títí ìyá fi papòdà àbí ṣé nígbà tí ìyá papòdà ṣé Lizzy wá? ó wá. kí ló dé tó fi jẹ́ pé ìlú ilẹ̀ sìn yá sí? ìgbà yẹn subsidy wà gbà. subsidy wà. mo fẹ́ rí ìrókù òdì nítorí. sọ̀rọ̀ síta máa ọ̀rọ̀ ni kò sọ. ọlọ́run á jẹ́ káwọn ọmọ àwọn èèyàn kí wọ́n ṣíjú àánú wò ẹ́. subsidy wà gbà. ok. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ subsidy lọ́la. ìyá kúlé ní ló fi jẹ́ bílẹ̀ sí wọ́n sí. lẹ́yìn ìgbà tẹ́ ẹ wá sí wọ́n tán, tó jẹ́ pé màmá yẹn ló dúró tì, ìtìwà àti dáàdì ẹ̀ lọ dúró tì. dáàdì ẹ̀ yẹn náà nǹkan náà báyìí, dáàdì ẹ̀ nǹkan. dáàdì ẹ̀ náà ti kú. ló fi wá kù wọ́n nìkan lẹ̀ yìí. àyọ̀dà Lizzy sì mọ̀ pé lẹ̀ yìí ló wà àbí? má bọ̀ ọkùnrin jẹ́, má bọ̀ ọkùnrin jẹ́. ǹjẹ́ ó ti níyàwó rárá? ìyàwó ẹ̀ sá lọ nígbà tí ò sówó àbí? ìgbà tẹ́mi náà rí ẹ, má jẹ́ ń tàn ẹ́, mo kọ́kọ́ fẹ́ dọ̀bálẹ̀. ìgbà tí mo wojú ẹ ni mo rántí ẹ pé ọmọkùnrin rẹ̀ fine boy yẹn nígbà tí mo mọ̀ ẹ́ dáadáa pẹ̀lú Lizzy, gbogbo bàtà ń yàyàwó ọjọ́ kan nígbà yà lásàrì, fine boy yẹn tó wà pẹ̀lú ẹ̀. èmi ò tiẹ̀ wá mọ̀ pé gbọ́n àtàbúrò ló bí yín, mo ṣá mọ̀ pé ẹjọ́ wà. ìgbà tó máa fi pè é dé pé ọmọ
àbúrò ya Lizzy tí ó jẹ́ pé wọ́n jọ wà àwọn méjèèjì lọ́jọ́ wà ìgbà tó máa dé ni mo rí pé wọ́n lọ. Ó já sí wípé ẹni tó kù ẹkù tó yẹ kó ṣe ẹ́ láàánú Lizzy ni àbí ẹ rí ilé ayé àṣẹ ẹni tó ń wá ẹni tó jẹ bàbá ẹ̀ lówó a máa pàdé ẹni tí ìyá ẹ̀ jẹ lówó lójú ọ̀nà. Lizzy tó lè mọ̀ wípé ẹnìkan tó ti gbọ́mọ sá lọ látọdún bíi 10 kí wọ́n lọ mú wá kí wọ́n wá fi threaten ẹnìkan wípé kò tọ́jú ọmọ àbúrò ìyá ẹ̀ tí wọ́n jọ gbé tájọ mọ̀ wọ́n pọ̀ òun ló ń sunkún yìí súnmọ́ ojú ẹ̀ bóyá ẹkún yìí jọ ẹkún makeup káwọn ayé rí bóyá ó jọ ẹkún planning káwọn ayé rí gbójú sókè bóyá ó jọ ẹkún makeup má sunkún mọ́ ṣùgbọ́n má sunkún mọ́ wàá bá inú Ọlọ́run pàdé. Ṣé òwò wàá mọ̀ pé Lizzy ti dolówó ni ó ń kọ́lé kiri bí ẹyẹ ó ń raṣọ kiri ó ń ṣe gbogbo ẹ̀ ó mọ àbó mọ̀ sọ̀rọ̀ ó mọ̀ ó kì í pè ní kò gbé fóònù ẹ mọ́. Ṣùgbọ́n ọ̀rẹ́ wa tí mo wá wò ń bí wọ́n nígbà kan ó lóun fẹ́ rán ẹ lọ ìlú òyìnbó ó ní kó o ṣe passport ó sì sí passport tó ṣe ìyẹn tọdún mélòó ó ti pẹ́ mélòó ló ti make attempt lórí passport yẹn mélòó sọ̀rọ̀ ọ̀rọ̀ ní kò sọ mi ò fẹ́ fún tó ń sun ìyẹn ọkùnrin yẹn bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ mọ́. Ó ní France mo lọ sí London. O ṣe kí ni? Ó ní France mo lọ sí London. O ní France o ní omi ìpè wọ́n fún ẹ ní físà. Assistant. Ok ṣé lẹ́yìn ìgbà tán fún ẹ ní físà tán lòun gbà tó sì sí ẹ kò dẹ̀ dá padà fún ẹ. Ó ní torí pé o stubborn ó wá gba passport yẹn sọ lẹ́yìn ìgbà tán fi físà fún. Máa bòjú Jésù kún ẹkún yìí náà pọ̀ fọkùnrin ó pọ̀ fọkùnrin ọkùnrin yẹn kún ìfọ́ pọ̀ fọkùnrin ní sùúrù ṣé o mọ̀ pé ó máa rí wa ni kó o mọ̀ pé a máa ríra pàdé jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ káwọn èèyàn tiẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ kó láti bẹ̀ Ọlọ́run lè sọ pé kí Lizzy gangan kó tún nú ara ẹ rò kó wá ṣe ohun tó bá yẹ kó ṣe fún ẹ bí o sì ṣe àwọn aláàánú nú ayé wá ṣe é láàánú. Lizzy tó jáǹtì tiẹ̀ mọ bó ṣe ń lọ ọmọbìnrin kan wá sẹ́ẹ̀ wípé wọn ò tọ́jú ẹ̀ obìnrin tó gbọ́mọ sá lọ ni o tó ti lọ lọ́kọ tó ti fẹ́ kọ́ míì tó ṣe wedding ńlá tó tún ti sápò ńbẹ tó ń ṣe wóróworó nílùú Òṣogbo Lizzy lọ múrú obìnrin yẹn wá pé kó wá fi threaten èèyàn kan wípé ọkùnrin yẹn ò tọ́jú ọmọ ó gbọ́ ìwọ tó wá jábúrò tiẹ̀ tó jẹ́ pé ẹ̀yin méjèèjì bí bàbá yín àti ìyá yín ṣe jọdira wọn mú ó yẹ kẹ́ ẹ jọdira yín mú òun ló ṣe léyìí fún ẹ ó yẹ káyé gbọ́ tiẹ̀ náà kó wá defend ẹ̀ ó gbọ́ now máa wá gbọ́ yóò kọ́ṣẹ́ ọwọ́ kankan yóò níṣẹ́ ọwọ́ kankan tó kọ́ rárá yé sunkún òní oníṣẹ́ ọwọ́ iṣẹ́ kí ló kọ́ aluminium tí o sì lè ṣiṣẹ́ yẹn tó o bá rówó wà á ṣe làjú má dìjú èmi kọ́ ni máa fún ẹ lówó èmi náà lówó Lizzy ló yẹ kó fún ẹ lówó kò sì fún ẹ lówó ó dájú ẹ gẹ́gẹ́ bí ọmọ ìyá tó rọmọ ìyá lẹ́jọ́ jẹ́ yẹn nígbà tí tẹ̀gbọ́n tàbúrò ọmọ ìyá kan náà bàbá kan náà ti lè bí yín ọmọ ìyá kan náà bàbá kan náà lẹ́jọ́ jẹ́ yẹn àwa sì tún mọ̀ ẹ́ mọ́ a mọ̀ pé o máa ń tẹ̀lé kiri òun bá gbé báàgì òun tẹ̀lé káàkiri èmi ò tẹ́ ẹ mọ̀ wípé bí n bá máa tún pàdé ẹ lẹ́yìn bí ọdún 15 àbí bí almost 20 years now mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí ó gbọ́ mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí Lizzy yẹn kẹ̀dẹ̀rẹ́ ojoojúmọ́ ló fi ń pariwo lórí social media ó lówó wà ńlẹ̀ ó lóun ti dolówó òun ti kọ́lé gbá òun ti kọ́lé àwo ẹ tó bá wá fúnrú ẹ ní 2 million pé kó máa lọ fi ṣe business yóò pọ̀ jù kò gbé kọ́ọ̀lù ẹ mọ́ Ọlọ́run á gbé kọ́ọ̀lù ẹ yóò gbọ́ Ọlọ́run á gbé kọ́ọ̀lù ẹ lágbára lọ́dọ̀ Ọlọ́run tó ẹ̀yin èèyàn bí ilé ayé ṣe jẹ́lẹ̀ rí yẹn o ọmọ Ádámọ̀ ṣe rójú ayé ṣé èèyàn tó lọ múrú ọmọ obìnrin yẹn wá ta ló lè mọ̀ kó lè nírú eléyìí lára àwa mọ́ ọmọ ọkùnrin yìí mọ́ Lizzy nígbà tó ṣì wà ní fine boy ó ń bá gbé báàgì wọ́n jọ ń káàkiri ni èmi ò tẹ́ ẹ mọ̀ pé jẹ̀ kan ni wọ́n bọ̀yìbọ̀yì ẹ̀ ni mo pè é ìgbà táwọn ọ̀rẹ́ mi tí mo wá kí n bi tí mo wà sọ pé ọmọ kan wà ń bí àbúrò lágbájá ni mo ní kọ́ lọ pè wá ìgbà tí mo rójú ẹ̀ ni mo rí pé mo mọ̀ rí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ fún mi wọ́n ní nílùú ìbí kó mọ̀ Ogogoro bí kó ṣe kó mọ̀ òun ló mọ̀ ń bí pé ṣé wo ló ń ṣe tó ní
báyìí ǹjẹ́ mo bí ẹlẹ́ẹ̀kan pé bóyá o tiẹ̀ mari àbó mari ó fẹ́ yàwó àbí ó fẹ́ yàwó ṣé ìyàwó yẹn wà pẹ̀lú ẹ̀ ó ti lọ ìgbà tí òṣòwò wà bí wọ́n ṣe o gbàgbọ́ pé ìgbà máa yí padà ìgbà máa yí padà bí Lizzy ò ṣe àwọn tó wà nínú ayé wọn á ṣe ó wá pòun náà ó ku alájọbí ọmọ ìyá ọmọ bàbá kan náà tí wọ́n bí yín ó gbọ́ ẹ̀jẹ̀ yẹn àjọbí yẹn ó kù kò sí irú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ tó yẹ kó dà ẹ́ sírú condition yìí ó gbọ́ ìdí àwọn èèyàn lòun tún kiri ayé ìdí tí ẹ sì dọ̀tí ilé ìgbẹ́ adìyẹ lọ oyè kò yẹ kó fi ẹ́ lẹ̀ báyìí èmi ò lówó tí máa fún ẹ tí n bá ní mo fẹ́ fún ẹ lówó ohun tó máa fi jẹun ni mo lè fún ẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bó o ṣe sọ wípé o mọ̀ nípa aluminium pé tó o bá rówó o lè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o lè gba ṣọ́ọ̀bù kó o ra aluminium jọ àbí kó o máa gé ta káwọn èèyàn sì máa rí ẹ ń bẹ̀ kán máa wá bí ẹ ń bẹ̀ pé ṣé o lè bá wa ṣe ti lé wa àbí ọ̀dà ṣé o ní báǹkì tó ń lò jẹ́ ká sọ ká jù sórí afẹ́fẹ́ Ọlọ́run lè ṣe káwọn èèyàn fẹ́ ṣàánú ẹ ẹ̀yin èèyàn ilé ayé rèé o ẹ wòran ọmọkùnrin yìí àbẹ́ẹ̀rí ó ní ẹ̀gbọ́n bí Lizzy àbúrò bí òun ni tó jẹ́ bàbá tòun ìyá àti Lizzy lẹ̀gbọ́n bàbá àti tòun ó lòun dúró ti ìyá Lizzy nílùú yìí nígbà tí ìyá Lizzy tí ìyá Lizzy ń ṣàárẹ̀ tó fi dìpọ̀ jásíkú nígbà tí Lizzy ti wá sílùú yìí tó jẹ́ wípé subsidy wà wọn lè gbé ìyá lọ ìlú wọn tó jẹ́ pé bí ni wọ́n ra itẹ́ sí tí wọ́n sì yá sí ìlú yìí náà ni Lizzy fòun sí lọ lọ́dọ̀ àwọn èèyàn táwọn ti jọ mọ̀ bí látara tiẹ̀ tóun fi wà nílùú yìí títí dọjọ́ òní ọ̀rọ̀ tá à ń sọ ti ń tó bí ọdún 15 ó ní láàárín kan ó lóun fẹ́ ṣe ìlú òyìnbó fóun òun ṣe pásítọ̀tù àwọn lọ wọ́n fóun ní visa France àti ìlú wo ló pé Amẹ́ríkà ṣé Amẹ́ríkà ló pè tẹ́lẹ̀ Amẹ́ríkà àti France lọ fún ẹ ó dá ẹ lójú pé n tó wí nìyẹn mélòó lọ fún ẹ visa mélòó ló gbà visa 3 ló gbà ó gba Amẹ́ríkà ó gba France ó gba UK at the same time àbí báwo nígbà ọ̀tọ̀ọ̀tọ̀ at the same time èmi ò mọ̀ ń pa travelling bẹ́yẹn omi mọ̀ pé wọ́n lè fi máa gbọ́ òdodo ní kí gbogbo ohun tó sọ kó jẹ́ o at the same time gbogbo ẹ̀ bọ́ sí at the same time gbogbo ẹ̀ bọ́ sí ṣódodo ló ń sọ yìí tó bá ti jẹ́rọ ìwọ ló pa o torí irọ́ làwọn fi ń jẹun online irọ́ kọ́ parọ́ mọ̀yàn kọ́ wé nǹkan mọ̀yàn lẹ́sẹ̀ làwọn fi ń jẹun wọ́n sì gbọ́dọ̀ tó ń bá olówó ògẹmọ níbi pa àwé irọ́ mọ̀yàn lẹ́sẹ̀ wọ́n fún ẹ ní físà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí ló wá dé tó lọ. ṣé Lizzy ló lò stubborn ó wá sí passport yẹn títí dè ní àbí Ọlọ́run á tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí Ọlọ́run á lànà fún ìlú òyìnbó yẹn ó sì máa lọ lágbára Ọlọ́run ẹ̀yin èèyàn tó lóyá èèyàn tó ti ń faṣọ ara ẹ̀ ya aṣọ ta ni ò ní fàyà ẹ jẹ́ títí ẹ̀ rẹ́ o ẹ wá níyẹn ń sọ wípé ayé àwọn ọmọ ọlọ́mọ kan máa bàjẹ́ ṣé kò ti bà ayé ọmọ jẹ́ nínú ilé ayé nínú ìdílé tóun gangan ti wà irú ẹ̀ máa dájú látọdún tẹ́ ẹ ti sìn ìyá síbí mélòó ló ti wá tó wá ṣàdúrà níbi sàárè ìyá ó ti tẹ́ ẹ̀ mélòó tó wá ṣàdúrà tó pa ẹ ṣàdúrà fún ìyá mi ẹ ṣe sàárà fún ó ti tẹ́ ẹ̀ mélòó sọ̀rọ̀. ọ máa ń ṣe bọ̀ lẹ́kí ló ti máa ń ṣe. lẹ́kí ló ti máa ń ṣe òkè kò wá bí sàárè ẹ̀ kò mọ̀ bóyá ó ti wó pàpà kò mọ̀ bóyá ó wó kò mọ̀ bóyá gbókùn bò wà bí. èmi nìkan mo lè sọ pé bíbá iná sì yà sí. òun gangan ò lè sọ ẹni tí ò lè sọ pé bíbá iná sì yà òun sí báwo lè yan ṣe expect kí lè wá fẹ́ kó sọ sí ìyá oníyà má dá sọ̀rọ̀ àwọn tó ń fi ẹ́ ṣe ẹlẹ́yin kámẹ́rà ọ̀rọ̀ gidi ní tá à ń bá ẹ̀ sọ ni kò sọ. èmi ni mo sọ pé ojú ìwọ ló lè sọ pé ojú orí ìyá rè jásí pé òun gangan ò lè dábẹ̀ mọ́ gangan. ìmọ̀ ṣe o. ó ń ṣe sàrà fún ya ẹ̀. ó ń ṣe sàrà àbọ̀ ní lẹ́kí ni kò wá bẹ́ẹ̀ àbí ó ti fìwọ́ dígun síbí àbí ó ti dá bẹ́ẹ̀. tó ẹyẹ èèyàn èmi ò lówó tí mo fẹ́ fún ọmọkùnrin yìí o ṣùgbọ́n inú mi dùn wípé Ọlọ́run jẹ́ kí irú àṣírí yìí kó tú sí mi lọ́wọ́ fúnra mi kọ́ ni mo wà fúnra àṣírí yìí ló fi hàn ra ẹ̀ hàn mí pé so ẹni tó lè máa sọ pé ẹnìkan gbàgbé ọmọ tó ti gbé lọ ilé ọkọ mi tó ti lọ ṣe wedding ńlá tó tún sì lè máa lọ ọmọ lẹ́sẹ̀
wọ́n wá sọ ọmọbìnrin yẹn dẹni tó ń parọ́ lórí social media lójoojúmọ́ ó ní ìyá òun ní wárápá gbogbo rọ́ oríṣiríṣi ó ti wá di wèrè èmi yìí kọ̀ọ̀ṣun náà ni mo fẹ́ gbogbo Ọdúnládé mo fẹ́ gbogbo Davido ṣùgbọ́n ojú wa jọ rí àwọn èèyàn fi yín lẹ̀ wọ́n ń wò yín tẹ́ bá ń tẹ́tì wọn máa tẹ̀lé ẹwọ́ wo èkété èmi ò mọ̀ pé máa rí ní tí mo rí Ọlọ́run tó fi lé ìhàn mi á tún tú àṣírí mi máa tún sọ fara ayé bẹ́ẹ̀ bá lẹ̀ jáwèrè àwọn kan sẹ́wọ̀n jù yín lọ àwa òfin tí wá ṣe bàjẹ́ a òfin tẹ́tì nìyàn Ọlọ́run tó ń gbé òdodo wa ló gbé òdodo wa fún wa ẹ kọ̀ntínú bẹ́ẹ̀ bá jáwọ́ ń bẹ̀ ẹ kọ̀ntínú yọ bó ṣe jẹ́ nìyẹn Lizzy ọmọ yìí rèé táàjọ ọmọ yìí pọ̀ tó jẹ́ ọmọ àbúrò ìyá ẹ tó gbàgbé lẹ̀ sówó dé ọ̀nà dí ìrókò láàrin àbí kí ló ń jẹ́ láàrin àbí láàrin májì àgbẹ̀ àtọ̀dá. láàrin májì àgbẹ̀ àtọ̀dá ọmọ àbúrò mọ́mí ẹ tó pátì tó gbàgbé ẹ̀ olóò gba pásítọ̀tù òun olóhùn stọ́bọ̀n ó jẹ́ kó rọrùn lọ lóyìnbó tó olóò fẹ́ rọrùn lọ látọdún yẹn òun ti di Agbero ó tún wá jó lógògóró wọ́n fẹ́ lọ pé ọ̀nà wọn fẹ́ lọ pọmọ lógògóró kan wá fún mi ni pé àbúrò Lizzy kò tẹ̀ tí ìyó lẹ́nu according to bó ṣe júwe wàá tún ayé ọmọ ìṣe o ìwọ ló bàjẹ́ o ìwọ ló ń tẹ̀lé ìwọ la mọ̀ mọ́ kò lẹ́lòmí ta ló tún ní kò sẹ́ bí yín míì tó tún wà tọmọ yìí yẹ kó lọ bá ìwọ tó wá tún lè lọ bá ó lóò gbé fóònù òun mọ́ fáàrí ló ń ṣe kiri ariwo kọ́lé ogún kọ́lé ọgbọ̀n ló ń pa ká kí ló fẹ́ fi yẹn ṣe àwọn ọmọ yìí ló máa gbẹ̀yìn tẹ́yìn tiẹ̀ náà ṣe tó ń bá tí ò yẹ kó bá káàkiri bó o bá máa pe ọmọ yìí máa halẹ̀ mọ́ o ẹ̀bẹ̀ ni kò bẹ̀ kó bí léèrè pé èló ló fẹ́ èló ló máa fi ṣe business kó fún tó bá wá kọ̀ tó olóòfún àwọn ará ayé wá ṣe wá ràn lọ́wọ́ ẹyẹ èèyàn ẹ wò àwa á ṣe tiwa fọ́lọ́hun ẹjá ṣe tiwa fọ́lọ́hun onítọ́rọ́ oníkọ́bọ̀ ẹjá béèrè àkáǹtì nọ́mbà ọmọ yìí máa fi sójú fọ́nrán ẹ máa bá fowó síbẹ̀ tó bá ti tó iye tọ́mọ yìí lè fi ṣe business ó lóun mọ̀ nípa aluminium kó gba ṣọ́ọ̀bù kó máa ṣe ẹjọ́ nítọ́rọ́ kọ́bọ̀ kájọ fi síbẹ̀ èmi ti sọ pé èmi ò lówó láti máa gbé fún ẹ o owó oúnjẹ ni mo lè fún ẹ ṣùgbọ́n nítọ́rọ́ kọ́bọ̀ àwọn èèyàn wà nínú ayé tán lè ràn ẹ́ lọ́wọ́ ẹni tó sá lọ lé ọkọ mi gan tó sá lọ ọ̀dọ̀ ọkọ mi tán ti lé ńbẹ̀ tó ṣe wedding ńbẹ̀ lẹ́yìn tán lé jáde àwọn Lizzy ń tọrọ owó fún online wọ́n ń parọ́ mọ́ àwa fi tọrọ owó fún ni àwa ò ní parọ́ mọ́ wọn òdodo la máa sọ account number ẹ táwọn èèyàn bá ti wá fún ẹ lówó tó ń fún ẹ lówó má fi mutí o ti sọ oní ìrònú ló fa ọtí tó mú wa bí tó bá ti wá fún ẹ lówó kí ìrònú burúkú kó máa kó ònú ẹni o má mutí o iṣẹ́ aluminium ni kó o fowó ṣe o bó o wá sí aluminium iṣẹ́ mi ìdìbò wá sí ẹ lọ́kàn bíi business tówó tó ṣe ìbàjẹ́ 500,000 ló pa ìbàjẹ́ 1 million lọ́lọ́run ní káwọn èèyàn fi ṣàìjẹ́ láàánú kò ṣàràjọ ìbàjẹ́ 2 èmi bẹ́ẹ̀ ni bá ti lọ ń bí mo lè má pè ẹ̀ mọ́ o kò sí ní tí mo fẹ́ pè ẹ̀ fún torí kò sí ní tí mo fẹ́ fowó tó o bá gbà ṣe ìwọ ló máa mọ̀ tó ẹ̀yin èèyàn mi ń bí ẹ máa mọ́nítọ̀ ẹ̀ ọlọ́run bá ti ń jẹ́ káwọn èèyàn máa fún lówó ẹ mọ́nítọ̀ ẹ̀ kó gba ṣọ́ọ̀bù ẹ mọ́nítọ̀ ẹ̀ kó máa ṣiṣẹ́ aluminium káyé ẹ̀ yí padà kó o dẹ̀ yé mú ògógóró mọ́ ló gbọ́ account number yẹn ni kò sọ account number yẹn 47 53 00 96 01 báńkì ìbò Ecobank orúkọ wo náà máa bá ń bẹ̀ dárúkọ yẹn Ajíbọ́lá Ọlárẹ̀wájú Samuel ẹ̀yin èèyàn yájọ parapọ̀ kájọ ọmọ yìí lọ́wọ́ kò dìgbà bá ní billions ká tó ràn lọ́wọ́ 5,000 10,000 2,000 100,000 200,000 táwọn èèyàn wà ní ayé tán lówó lọ́wọ́ ẹ̀rọ ọmọ yìí lọ́wọ́ ó bá rówó tó tó 1 million sí 2 million á ṣe business àbí ẹ bá ń dà fún ẹ má lẹ́ẹ̀ni ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ ṣe.